Commissioner Nigeria kan bá wa fetí gbọ́ ipe ẹ̀yin tẹ́ wà nínú society politician ẹ dẹ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ Saheed sí bàbá Mudir Markazi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ń tírẹ̀tì Akeugbagold ṣé báwọn èèyàn dìbò fún ilẹ̀ fi débi tẹ́ ẹ dé èèyàn dìbò fún bàbá Tinubu ló fi débi ó dé ìlú ló dìbò tán fi Imam Offa jẹ ìmáàmù torí àwọn ọmọ mi wà lórí nẹ́ẹ̀tì tán ń blọ́ọ̀gì tí wọn ò ní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ tán mọ ní àyà kàsẹ́ẹ̀tì ni mo fi sọ pé wọ́n kéré sí nǹkan tán fẹ́ yalù mo wá fẹ́ kọ́ ọmọ tí máa gbìjà àwọn Saheed Shittu èmi làwọn yín kinní kan ọ̀rọ̀ yìí kò jẹ́ tèmi mo fẹ́ kàn fetí gbọ́ lórí ọ̀rọ̀ Imam Offa Saheed Shittu mọ̀ dìde mọ́ mi wọ̀n lé àṣẹ́yìnlẹ̀ wà ń di orò tí ń dún ẹ̀gbọ́n mi ẹ bọ́lẹ̀ ń bẹ̀ àfi kí Saheed ó lọ rèé sáìn kan lọ sí kọ́ àìjẹ́ bẹ́ẹ̀ a máa protest a dẹ̀ máa perí yín bàbá torẹ́ ilẹ̀ lọ bẹ́ẹ̀lì ẹ̀ gbogbo lẹ̀ Yorùbá sì ti mọrú nǹkan tí Saheed cause nínú ìgbésí ayé àwọn àfáà nílẹ̀ Yorùbá nínú ìgbésí ayé àwọn oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ṣe fẹ́ dógun lẹ̀ ẹ ṣiṣẹ́ ẹ wọ 70 ẹ mọ̀ gba pension yín káwọn ẹni ẹlẹ́ni ó máa wá forí lugi kán máa forí lọ́pẹ̀ kò lè wọ́ọ̀kì o bọ̀dá mi kò lè wọ́ọ̀kì. I'm besting kí Saheed ó lọ túwọ́ lórí ẹni àfàkódà ó ti nù Jamali Suna kì bá wa máa fi ìmúra ní ẹlẹ́hà kó máa fi irun pákòkò kàn wá ṣùgbọ́n kó lọ túwọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ nínú àwọn Jamali Suna kan lé ìmúra ní ẹlẹ́hà tí wọ́n lé Saheed Shittu àwọn náà tún gbé yìí sí mi létí wọ́n láwọn ti rí tẹ́lẹ̀ àwọn ò tètè sọ fún mi ní ọlá pé mò ń mọ láálí àwọn tán bá ti ṣẹ̀ mo ní ìṣe ní láálí yín ẹ̀ ṣe ní fi bàbá ń bàbá lẹ̀ ṣe ní kọ́kọ́rọ́ àlìjánná lọ́wọ́. lórí dígí nàìjíríà níbi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà àti ilẹ̀ yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa kálẹ̀. ẹ kálẹ̀ ẹ kálẹ̀ ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wá ṣe rí tí nǹkan bá ń ṣẹlẹ̀ ó mọ nídìí Saheed ó jàmọ́nà gbogbo àwọn àáfàá ńláńláńlá nílẹ̀ Yorùbá ó jẹ́ àmọ́nà àwọn àáfàá ńláńlá nílẹ̀ Yorùbá ò bá ní sáwò Saheed èmi ò mọ̀ pé ẹni mímọ̀ lẹni tó wá béèlì ẹ̀ èèyàn mi wà nínú àwọn ẹni tán lọ sí birthday wọn ní 68 ńgbà wọn fi pé 68 kódà wọ́n tún kí wọn fún 70 and ọmọ uncle mi ó wà níbi pátì ọmọ wọn tí Naira Marley tó bá wọn ṣe tó fi ṣe birthday ọmọ Dr. Awa Ibrahim nígbà wọn fi tí ọmọ wọn fi ń ṣe birthday obìnrin Àṣàbí tó ń ṣàdọ́là kódà fídíò ìgbà yẹn ń bẹ lórí YouTube wọ́n dẹ̀ jù sí mi àwọn náà jẹ́ kí n mọ̀ nígbà tí wọ́n gbọ́ ọ́díò mi tí mo ní ta ló lọ béèlì Saheed wọ́n bá ní ọ̀gá àwọn kan ní o bọ́rọ̀ sì ṣe jẹ́ bọ́rọ̀ ṣe jẹ́rè bọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ni mo fẹ́ wá sọ Dr. Ibrahim
èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí èjì èmi pẹ̀lú yín ọdún 3 lẹ fi jù mí lọ ọdún 3 lẹ fi jù mí lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi náà ní ń pè yín ohun kan náà sì là ń sọ ṣe rí tá a bá ní Kwara níyín wọ́n pín yín mọ́ Kwara ni o Ọ̀ṣun lẹ̀ bá jẹ́ ọmọ Ọ̀fà níyín brọ́dà mi ọmọ Ọ̀fà pọ́nbélé níyín ǹjẹ́ ẹ mọ̀ dí ọ̀rọ̀ yìí èmi ò ní tí ì tú pẹrẹpẹrẹ o ṣùgbọ́n bàbá wa Mudir Markaz tẹ́ ẹ gbélé Saheed lọ́wọ́ ẹni kò jùlẹ̀ ní kíákíá àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lè gba SAN fún Saheed o mo sì fẹ́ kí ọ́díò yìí kó dọ́dọ̀ yín ẹ lè gba SAN fún Saheed o ọ̀rọ̀ yìí ń tó fi ṣẹlẹ̀ ẹ wò gbà tí Imam Offa tán fi jẹ oyè tán fi wọ́n jẹ Imam Offa ṣé ẹ mọ̀ pé ó ní ẹni tán fẹ́ fi tẹ́ ẹ fẹ́ fi jẹ́ mo bi yín léèrè ìgbà tí ò bọ́ sí iná fi fogun mú Mudir Markaz o ìgbà yẹn ni Saheed ti bẹ̀rẹ̀ iṣẹ́ Mudir Markaz ẹ̀yin sì lẹ fẹ́ fàyàn sílẹ̀ nígbà náà bọ̀dá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jáwọ́ nínú ọ̀rọ̀ yìí ẹ má bò kọ yín jẹ́ ẹ wọnú ipò tẹ́ ẹ wà bọ̀dá mi ẹ wọnú ipò tẹ́ ẹ wà tí ọmọ rándanrandan kan wá gbógun lé Mudir Markaz láti bo síbo mébọ́ ọmọ Kwara kan náà nìyí mo béèrè ǹjẹ́ ẹ jẹ́ rán ọmọ alálùbáríkà kan kó máa ṣiṣẹ́ tí Saheed Shittu ṣe lórí nẹ́ẹ̀tì yẹn mi ò fẹ́ lo láńgbèjì pé ǹjẹ́ lè ní kọ́mọ yín ó ṣerú iṣẹ́ tí Saheed ṣe yìí mi ò fẹ́ lo láńgbèjì náà èmi gan ò lè rán ọmọ mi kó máa ṣiṣẹ́ ìbànújẹ́ tí Saheed Shittu ṣe tó fẹ́ fi bà ọkọ yín jẹ́ ńgbà tẹ́ ẹ lọ gbà á lẹ̀ eré ni mo pè o ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ mo ní rárá wọn ò jẹ́ ṣe bẹ́ẹ̀ ọ́nkù mi kì í mi tí ì lè gbàgbọ́ ìgbà wọn wá ní Ibrahim Dr. Awa Ibrahim ló gba Saheed mo wá pè é ìyẹn ń kù mí tẹ́ ẹ jọ ṣe birthday yín ní 68 ó wà ní hall yẹn ṣé mọ̀ àwọn ọmọ yín ọkùnrin kan sọ̀rọ̀ èyí obìnrin náà sọ̀rọ̀ ìyàwó yín ló kọ́kọ́ sọ̀rọ̀ kẹ́yìn náà tó sọ aláàjì sọ yẹ ká bá yín nírú nǹkan tẹ́ ẹ ṣe ṣé yẹ ká bá yín nírú nǹkan tẹ́ ẹ ṣe ẹ sì lẹ́ẹ̀mọ̀ wípé Saheed ṣe adúrú nǹkan tó jẹ mọ́ báyìí kì í wá tún ṣe Mudiru nìkan ló bà lójú jẹ́ o kí ló dé Imam Offa bébé èèyàn yín náà ni aráàlú ló yàn án kì í ṣe pé ní wọ́n kanlẹ̀ lọ gbé wá níta wọn ni ó wá jẹ ìmáàmù ṣé ẹ mọ̀ pé ti gbọ́rọ̀ sí Mudir Markaz létí tíyẹn sí lóhun ò lè pàṣẹ ntàràlú bá léèyàn ní bródà mi ẹ ṣe ó kù díẹ̀ káàtó Ọlọ́run àtijọ́ ní máa pẹ́ kó tó fi òdodo hàn o tì sí wàràwàrà ní ìsìn ní fẹ́ kíkiní ìyópọ̀
èmi ẹsẹni tí ó jẹ́ pé aláìlójútì bọ̀dá mi ọdún 3 lẹ gbà lọ́wọ́ mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tí ẹ ṣe yìí títí ọmọkùnrin wa fi ń ṣe ohun burúkú wọ́n wá ń wá kiri wọn ò rí ńgbà wọ́n gbèdé látàbújá wọ́n mọ̀ pé nọ́mbà yín látàárọ̀ wọn ò mọ̀ gẹ́ẹ̀tì yín aago 11 náà tó gẹ́ẹ̀tì yín ẹ̀yin àti sáànù mọ̀lẹ́ lọ gba Saheed ṣé wọ́n ṣàlàyé tí Saheed ṣe fún wọn èmi wá ti fẹ́ mo ti ṣe ọ́díò mo sì ti fi ọ́díò gbogbo nǹkan tí Saheed ṣe kí commissioner of police tó wà ní zone 2. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching. Kí gbogbo